a sọ nípa obìnrin kan tó ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kúnjayé 1000 ẹni lẹ́yìn ìgbà tó ń lọ tán lójú yín tó ló tó sọ. ẹ máa bá wa wo ìkànnì Prophetson Entertainment PSC TV ìgbádùn yín ló jẹ wá lógún. ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ bá ń gbọ́ àtẹ̀lẹ́ fún wa. Fásunlé Mákindé lórúkọ mi, ọmọ ayé tí kò gbọdọ̀ pa dárò gbọdọ̀ gbélé. A sọ nípa obìnrin kan tó ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kúnjayé. Ẹ wo bí àwọn èèyàn ṣe pọ̀ tó lọ́fíìsì wa lónìí nígbà tá a ṣètò lórí rédíò nípa obìnrin tó kọ̀ ẹ́ jẹ́ Maria Dọ́lámú alias Big Money. Gbogbo èrò ọkàn wa ni pé bóyá èèyàn bíi mẹ́wàá tí wọ́n wá òun nìyá yìí fi oògùn àti àfọ̀ṣẹ gba ọjà lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tó wà níbí, gbogbo àwọn èèyàn díẹ̀ lákàn lórí ọ̀fẹ́ láti gbọ́rọ̀ lẹ́nu wọn. Àmọ̀ọ́mọ̀ fẹ́ ṣe léyìí kí gbogbo àgbáyé Nàìjíríà kan rójú Ìyá Dọ́lámú láti lè máa ṣọ́ra. Bẹ́ẹ̀ bá ti dójú ẹ̀ mọ̀ ilé ẹ̀ mọ̀ sọ fáwọn èèyàn pé tó bí ìyá yẹn ṣe ríre o. Ẹ rí i pé níbi oṣù kan sẹ́yìn a ṣe ètò kan náà nípa obìnrin kan tó dáná sunra ẹ̀ nítorí owó lápò. A mọ̀ bóyá rú àwọn ìyá báyìí náà ni obìnrin yìí pàdé. A ti ṣètò kan níjẹun tuntun tóbìnrin náà jẹ gbèsè tó sì gbé ẹ́sìdì tó mu tó para ẹ̀. àìmọye irú ẹ̀. Ìdí rẹ̀ tá a fẹ́ fi ojú aṣebi àfihàn ẹ ti gbọ́ alórí rédíò, ṣùgbọ́n ẹ̀hún tí èmi ò kàn sọ pé ìyá yìí bá ti bọ́ síta ẹnikẹ́ni ò gbọ́dọ̀ súnmọ́. Ẹ máa bá a ṣí ẹ̀ kẹ́ máa wò ó láti lè ṣọ́ra pé lóòótọ́ nábìdẹ̀nsẹ̀ o, jùjú wà, oògùn wà, agbára wà. Ẹ bá mú ìyá yẹn bọ́ síta. Ẹ bá ń fi ojú ìyá yẹn hàn, ṣé màmá òun rèé? Àwọn ní ṣé ìyá ìgbà ẹjọ́ wọn wọ́n dà? Bàbá yẹn rèé. Ẹni sùúrù. Ìyá kan pè mí látàtọ̀ ọ̀tà mi mọ̀ bí àwọn ẹni tí wà láàrin wa bí. Ebo lẹ́yìn ti wá. Ṣáyìn ni ẹ pè wá látàtọ̀ ọ̀tà láàárọ̀ ọ̀tà tí ẹnìkan pè ẹjọ́ ṣe tó fẹ́ ṣe ẹjẹ́ kan ṣe. Ẹjẹ́ kan ṣe fídíò. Ẹ má pariwo ẹjọ́. Bàbá ẹjọ́ jẹ́ sọ̀rọ̀ ti tó ẹjẹ́ sọ̀rọ̀ náà. Ẹ̀yin lọ́wọ́ sórí rédíò lálẹ́ àná. Èló ni ìyá yìí gbà lọ́wọ́ tí? 81,000. Kí ni ọ̀rà? Ọ̀rà ráìsì, ọ̀rà epo, ọ̀rà òrùló, ọ̀rà spagi, ọ̀rà makaroni, wọ́n rẹ̀ yín, ọ̀rà gààrí, wọ́n rẹ̀ wà, ọ̀rà sẹ̀mù. Gbogbo ẹ̀ ló wá jẹ́ 81,000. Ẹni lẹ́yìn ìgbà tó ń lọ tán lójú yín tó ló tó sọ. Ààrẹ obìnrin ará Kútọ̀ yẹn dà. Adigbẹ olórí ẹ ti bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ní kó sọ̀rọ̀. Ẹ̀yin náà jẹ́ kan lára wọn àbí? Bẹ́ẹ̀ni, èmi gangan mo mú wọn wá bíbá. Ẹ̀yin gangan lórí ẹ̀yin gangan lórí lẹ́yìn ìgbà tẹ́ rí bàbá wọlé. Èmi rí wọn ní tó kù. So mo dẹ̀ bá wọn fa ẹjọ́ ìmọ̀ bá 30,000 nínú 72,000. So wọ́n wá ń yí mi gbàtọ́ fún mi ló jẹ́ kí n mú wọn wá bíbá yìí. Ọ̀dà ẹ̀yin kọ́bọ̀ tí ṣe ìyá yẹn rí ẹ má pa àwọn ènìyàn. Ọmọbìnrin kékeré báyìí. Fọláṣadé láti sí Ọlọ́run ṣẹ̀yẹ. Èló ni ìyá yìí gbà? 28,500 ní Fàdámà ní Kìnìún Fábọ̀ stop. Ṣé ẹ dá obìnrin mọ̀? Ṣé ẹ dá mi mọ̀? Ẹ ti dá a mọ̀. Gbogbo wọn lẹ dá mọ̀. Ṣé ẹ dá mi mọ̀ abẹ́ dá mi mọ̀? Ẹni ó ti tọ́ ẹsẹ̀yẹ ẹ bá wa fún sẹ́yìn ẹjọ́ tó ẹ bá fún ọmọ yìí rẹ̀ gbogbo kí ni ìyá yìí ṣe fọ́mọ tiẹ̀? Owó lọ́wọ́ ẹ̀ ni àti búrẹ́dì. Owó àti búrẹ́dì. Bẹ́ẹ̀ni, Jésù Olúwa ló ń tà. Gbogbo ìgbà àti bàbá olóyè. Ẹgbẹ́ mi kúrò lójú mi. Ẹ̀yin ni nínú Fẹ̀mbá. Ọya ikú ọbẹ̀. Ọmọ yìí dá ẹ̀yin náà sí ẹ̀mí. Ó dá yín mọ̀. Ará àtọ́jú. Ọya
ẹ̀sùn sẹ́yìn ẹ̀sùn sẹ́yìn ẹ̀sùn sẹ́yìn. ọmọ èèyàn tó bàjẹ́ wọ́n ní ẹ̀sùn mẹ́yìn. ó yẹ òtítọ́ ó yá lọ́dọ̀ tí láti Mango Òkè Àsà. láti Mango lókè àtà ìjọ láti Mango lókè ṣe Àsà. ẹ̀dá ọ̀gbìn náà kí máa ń gbà lọ yìí wọ́n láwọn ọmọ yìí o. Akétépe ẹ sọ pé abúlé ọ̀sìn lẹ́ ń gbé. ẹ ní abúlé ọ̀sìn lẹ́ ń gbé. ẹ gbọ́ ṣé ẹ mọ̀ mí àbẹ́ mọ̀ mi. ẹ lọ gba talọ́dọ̀ ya dé. ẹ lọ gba talọ́dọ̀ ya dé. ẹni tún wọ ariwo ariwo náà. Adé sùúrù. ìyá fẹ́ jà ẹ mọ̀. ó tó díẹ̀ o. 33,450. èmi ní àbúrò ọkọ wọn tó wá lù ní jìbìtì. Báwo ló ṣe jẹ́? ẹ ṣe mo sì mọ̀ wọ́n ọkọ wọn. so ọkọ wọn ẹ̀gbọ́n lọkọ wọn jẹ́ sí mi ní àgọ́ òjò so mo dẹ̀ ti mọ̀ wọ́n ti pẹ́ bí mo ṣe wá sùn lọ́jọ́ yẹn inú òjò lọ́jọ́ yẹn mo ṣe dé nìyẹn tọ́nà fẹ́ rajà ó ní mi ò lè tajà fún torí mo mọ̀ orúkọ àti ẹ̀ ń kú tẹ́lẹ̀ wọ́n ṣàbẹ̀ mí ọ̀nà ọ̀lọ́ bẹ́ẹ̀ nìkan tó fẹ́ ọlọ́ọ̀fẹ́ gbọjà lọ́wọ́ ẹ̀fẹ́ nìyẹn ò ta ọjà fáwọn ọmọ wọn tí wọ́n mú dání yẹn inú ẹ̀wọ̀n ni kéjì wọn bí ọmọ yẹn sí bẹ́ẹ̀ ni ló bí ọmọ yẹn sí nígbà tọmọ yẹn náà lọ jalè ọmọ yẹn ti ẹ́ẹ̀dì gan olú ẹ̀ tí tó bí wọ́n tó tì lẹ́wọ̀n ọmọ yẹn tó bí ọmọ yẹn ìgbà tí ọmọ yẹn kúrò ní ẹ̀wọ̀n ni ọkọ sọ pé òun ò lè gba ọmọ yẹn pẹ́sẹ́ kò ń sọ ọmọ yẹn ní tẹ̀wọ̀n bọ̀ ni àbí báwo pẹ̀tí bàtọ́ wá sọ fún mi pé ẹni táwọn lọ rajà lọ́wọ́ ẹ̀ àwọn ò fẹ́ kí ẹnì yẹn kọ́ àwọn òkò tọ́jà táwọn máa tà ní ọjọ́ yẹn pé kí n má wọrí táwọn bá ti ń tà tán àwọn máa kówó ẹ̀wà mo kọjá 33,450 ló wà lówè látijọ́ yẹn nọ́mbà tó fún mi kò pé tí kò lọ mo wá ọkọ iṣẹ́ kúrò mi lọ ẹ̀gbọ́n mi ṣe kúrò mi ẹ̀gbọ́n iṣẹ́ ṣe kúrò ẹ̀gbọ́n mi ṣe kúrò mi kọ́ bímọ fún. Big mommy. èmi kò ìbẹ̀rẹ̀ kòló tẹ́gbẹ̀ bó ṣàtọ́rọ̀ fún ọmọ bó ṣà ní ibi tí chọ́ọ̀chì ó fi sí wà ìbẹ̀rẹ̀ kòdó 2021 mọ́mọ́ yóò obìnrin dání 33,000 lówó mi lò bàbá òṣàlẹ̀ fi parọ́ ẹlọ́mọ̀ wọn bó ṣà ní
Ẹ lọ jẹ́ 60 guineas. Olùkùnkùn bẹ́ẹ̀. Máa lọ olùkùnkùn bẹ́ẹ̀. Ilé ìgbọ́. Bàlá lọ́dún wọn ni. Lókè Àrẹ́gbà, òde ìfìlà white, èdè ìfìlà white, ìfìlà òkèlùkù, lókè Àrẹ́gbà. Ẹ máa lọ, ilé ìkọ́. Abúlé òjèrè, epo 5 litres òróró ọ̀gẹ̀dẹ̀, ẹyin, ẹtìmọ̀ 2,600. Ó mọ̀, ilé ìkọ́. Olóòmọ̀ ẹ̀. Méjèèjì kọ́ nínú dẹ́dà pọ̀ mí pọ̀ sí ẹ̀rọ òǹkọ́ ẹ̀. 19,000 naira. Ẹ̀rọ wà bíbẹ̀ yẹn. Sábà local government ni mo fẹ́ kó. Àti sáàyè, ọdún kẹrin, ìsáàyè orí ọjọ́ ìgbàlódé. Máa jẹ́ ọjọ́ ajá fún ẹ̀wọ̀ ẹ̀mọ́bẹ̀. Ọmọ tó ń jọ ń gbélé mọ̀. Ọyá ìjẹ́jẹ́ ìṣọ́. Níbi iléeṣẹ́ gàrí, ẹ máa wọ́n jù 26,700. Ẹ̀rọ gàrí. Ṣàjẹ́ ni ṣàjẹ́ ọ̀rọ̀ tí wọ́n tún lọ gbogbo mọ́ta. Ọ̀rọ̀ 40,000 àná máa fún mi màmá yìí. 40. Ọlọ́mọlé. Ọlọ́mọ ẹ̀. Ilé ìkọ́. Ọlọ́mọ. Níbo hello. 52,000. Ẹ má lọ wọ. Níbo. 37,830 lówó tó ń jẹ. Ìwé tí mo fi kọ́ sí Ọlọ́run ẹgbẹ́ tí ìjà. Ẹgbẹ́ tẹ́ ṣẹ́ lè yóò ti ń kọ́. Ọlọ́mọ. Ọlọ́mọ lè hello. 4,000. Èmi Abraham lówó lé. Hello. 60,000 wọ́n dẹ̀ sẹ́ni 20,000. Ogun hello. Wọ́n sẹ́ni 20 over 40,000. Ẹ mọ̀ mí o. Ọlọ́mọ ẹ̀. Dáàmú bẹ́ ṣe. Ilé ìkọ́. Ilé ìkọ́. Ní wàhálà tí mo mú àpò fara mi tí mo fún ọ̀rẹ́ sí ìtajà àpò fún yín ẹ̀yin mọ̀ mi. Ilé ìkọ́. Ọbádé oko. Ọbádé oko olóògbé. 34,350. Ọmọ ẹ̀. Ìyá aláta lókè èbú. Olóògbé. Hello. 29,700. Ọmọ ẹ̀. Ẹ̀yin kọ́. 42,000. Afọlábí láti Àdìgbẹ̀ lọ́ba nípẹ̀dé estate. Lọ́ba nípẹ̀dé estate lọ́dún kọ́kọ́. Tẹ́ ẹ mọ́mọ́ yín dání, ọmọ yín kékeré. Tí n bá kọ̀rọ̀ ọmọ yín, ìṣẹ̀dá yín ajẹmí, àbò tí n bá kọ̀rọ̀ ọmọ yín. Lọ́ba nípẹ̀dé estate. Bàbá ẹ ti fàyè gbà obìnrin ìjú. Máa lọ. Ilé ìkọ́. Ìdí àbà fún wàrà àjà ọ̀hún. Ọlọ́mọ ẹ̀. 8,000 ní èkó. Máa lọ 8,000. Mísí títí ẹ̀ka látẹ̀léwé wọn yálà ta 49,000. Ọmọ ẹ̀. Ẹjọ́ ẹ bá ní sùúrù, ó yẹ máa lọ. Ẹ bá ní sùúrù, ọbẹ̀ sọ̀rọ̀ ẹjọ́. Ẹjọ́ ọbẹ̀ sọ̀rọ̀ ẹjọ́. Ọbẹ̀ sọ̀rọ̀ ẹjọ́. Ó tó. Ẹ̀tẹ́ tí kẹ gbọ́ o, ẹ̀tẹ́ tí kẹ gbọ́ tó fẹ́ sọ o. Ṣé ìyá yìí ni? Àwọn olóńgbọ́rọ̀ sí méjì bẹ̀ yẹn, tálẹ́ méjì. Ẹgbẹ́ tí wọ́n ti yà fọ́nà. Màmá ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ dẹ̀ dúró ní
ìwà tó wù yìí sójà kí ló rí tó fi wúrú wà kí ló rí tó fi wúrú wà tó ń lọ ẹja báwọn lọ ẹ̀mọ́ ní kí ni owó kí ló fún yín lórí ọ̀fẹ́ láti wà kí ló bá yín débẹ̀. mo ṣe ń tà bá gbà lọ́wọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ tí n bá ta gbèsè lò má rí sínú ìlú máa ń yọ bí mo ṣe ń gbà káàkiri tí n bá tàrà ìgbésẹ̀ náà ni ó ń já sí gbogbo èèyàn ọmọkùnrin díẹ̀ ni mo ń gbà sá. bọ́lá tí tó ń jẹ. Èkó ní sà. Èkó ẹ̀rọ ní gbogbo èèyàn bọ̀ òpópó yóò bímọ sí tòsí. mo ti ta làbẹ́kúta náà sà. náà ẹ fara balẹ̀. náà ẹ fi ara balẹ̀. ẹ̀rọ tí mo tún wá bẹ̀rẹ̀ sí ni pé àwọn ọ̀wọ́ tẹ̀ wù kí lẹ rò pé ó lè jẹ́ tó lè jẹ́ ìdájọ́ fún yín látọwọ́ Ọlọ́run àtọwọ́ ọmọ Nàìjíríà. Ká ọmọ Nàìjíríà dárí jẹ. Tọ́lẹ̀ tí ń ṣe láti 32 years. Tọ́lẹ̀ tí lọ gba ẹ̀dọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ìṣe ìjẹjọ. Ṣọ́bí yẹn ti bẹ́bí. Ṣé bá ń gbé ìjẹjọ? Ìjẹjọ. Má bọ̀ bí obìnrin. Ẹjọ. Lẹ́yìn ìgbà tá a ṣe ètò, ókè a ti ṣe alẹ́ ìjẹjọ la ṣe. Kò lè jáwọ́ ẹjọ́ ó ṣẹ̀wọ̀n ẹjọ́ ó ṣẹ̀wọ̀n. Pa àwọn èèyàn lẹ́kún lábẹ́kúta. Níbi tí mo wà ni mo jòkó sí mo kọ̀dídé bẹ̀ mọ́ ń gbá ni ìjọba ìkòwò wá bá mi gbé mi èmi lọ ni mo dẹ̀ rí wọ́n dẹ̀ ní ìyá alájọ ẹ̀ka àárọ̀ mo dẹ̀ ní ẹ̀ka àpò ọmọ. Ẹ jẹ́ gbọ́rọ̀. Sọ díẹ̀ mo kàn ní kán mú fóònù èlò wọ́n dẹ́pọ̀ fún mi wọ́n dẹ́pọ̀ ní 5,000 ẹgbẹ́ fún mi 6,000 wọ́n tọ̀rọ̀ mi ní 6,000 ẹgbẹ́ fún mi ní 8,000 ẹjẹ́ mi máa fi yí kí ní kan mo ṣe kú sẹ́kù nìyẹn. Bẹ́ẹ̀ni ní ọjọ́ Wednesday wọ́n ní màmá mo ní kí ló ṣe yín nọ́mbà ní à ẹnìkan làwọn gbọ́dọ̀ àlọ́wọ́ ẹ̀ńtẹ̀ yìí kí ní kan ṣe ń kọ́ kẹ́mi jọ kí ní kan máa ní ọ̀kẹ́ máa wọ̀ ọ́. Ṣé ẹjọ́ lóòótọ́ torí èmi mo ṣe wà tó wà lára mi ó pọ̀ so màmá sáà ní kí n má wọ̀ọ́rì kí ní kan mo wá mú torí mi lè dá ṣe máa mú lọ sọ́dọ̀ ọkọ mi. Ọkọ mi dẹ̀ ní accident ní January 16 àwọn ní FMC wọn kò sọ́ǹtì lánàá síbẹ̀ kò sí ọjà ọkọ lọ́wọ́ mi mọ́ àwọn aládùúgbò ló fún mi ní owó kí n máa fi ta ọjà yẹn wúmọ̀ kan náà wọ́n á bí ibẹ̀ yẹn ọkọ ṣẹ̀ṣẹ̀ kú ni ìyá ní kí báwọn gba gàrí wọn lọ bá wúmọ̀ yẹn ní ọgbọ́dọ̀ màmá ẹ̀rí bẹ́ẹ̀ rí ọkọ ẹ̀ o ọmọ gàrí kóńgò mẹ́wàá fún ìyá àtúkò róró 5 litre lọ́wọ́ yẹn ìgbà tí mo dé kí ni yóò kú ọkọ mi ní òkú ìyá ìwé wọ́n rí mo ní ojú lórí ojú ṣàánú àti ìyá ọkọ mi lẹ́yìn òkè kí n má wọ̀ọ́rì ó ní kí gbé 5 litre ìyá dẹ̀ tún ṣẹ́jú mọ́ mi tí mo fi gbé 10 litre tó ń béèrè fún wọn mo wá kọ́ lórí mi láti ibi train mo wá rù dé first gate abúlé yẹn níbi tí àwọn kan ti ta bàbá Ìjẹ̀bú màmá wa níbẹ̀ làwọn ti ń tajà má ní màmá ebi báyìí lẹ ti ń tajà bọ̀ bàbá Ìjẹ̀bú àti onítìmù mọ̀ bí báyìí wọ́n ní ra òní ètì àwọn máa close ìyá kan wà tí mo ní ní kọ́sọ́mù ọlágbọ̀pá làwọn gbé wọ́n á pè yá yẹn màmá ṣe mọ màmá yìí màmá yìí wọ́n ní kí bí wọ́n ní pé ṣé
àwọn làwọn fẹjọ́ sùn pé ẹnìkan rajà lọ́wọ́ àwọn kò sanwó ìyá kò gbàpọ̀ ẹ̀ náà níbẹ̀ ni ẹ̀yin ni tí mo sọ fún ipò máa wá sanwó yín màá ní màmá ṣé kí gbọ́jà yẹn fún wọn wọ́n ní gbé fún wọn èmi ti wá wò pé màmá mọ̀ wọ́n o ìgbà tó wájú ọjọ́ kẹta mo wá pe màmá mi mà ní màmá yẹn mo máa ṣe lọ accuse àwọn méjì kan lápúlé ọ̀rẹ́ ṣáàdìjà ọkọ mi wá bí mi pé màmá kọ́ mi ìwà lè sọ̀rọ̀ ìgbà tó yá mi lè mọ́ra mọ́ ṣàfọ́sọ̀ lọ́kọ̀ mi wá níyàn pé kí n fi wọ́n lẹ̀. bẹ́ẹ̀ ni bàbá ẹ sọ̀rọ̀ dáadáa nígbà ọdún òun bẹ̀rẹ̀ gbogbo ṣẹ́tẹ̀ ìṣe ìwà tó gbà ọ̀tẹ̀ tí ń wúwà tẹ̀ ìwà àmúlùmọ́lá ẹ máa lo ìgbádùn àwọn ẹjẹ́ ìsọ̀rọ̀ kí ni ìgbà ọ̀dẹ̀ bẹ̀rẹ̀ ó tó gbà ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀. ìgbà tí mo padà bẹ̀rẹ̀ oúnjẹ níbi ọdún kan. sọ láàrin ọdún kan àbọ̀ lẹ́nu gbogbo àwọn tó wà ní jìbìtì ṣé láàrin ọdún kan àbọ̀ ní ẹ sọ̀rọ̀ láàrin ọdún kan àbọ̀ lẹ́nu kí ni wọ́n fẹ́ bá wọn sọ torí ẹ ti ṣẹ̀wọ̀n ìṣẹ̀lẹ̀dà wọn gbogbo ẹ̀wọ̀n ohun tó wà nílẹ̀ lẹ́yìn tí bá ní táwọn olè ní èjì ẹ̀tẹ̀ kò ń ṣe 5 million pẹ̀lú àwọn tí mo rí bí kí ni ẹ jẹ́ fẹ́ lọ́wọ́ wọn. ẹ sọ̀rọ̀. wọ́n ní láti ẹjọ́ 32 years. ó dá ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ mi jẹ́ sí ń wò mí ẹ̀fọ́mọ́lẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ mi jẹ́ ń wò mí ìyá gbọ́dọ̀ bí gbọ́ mi ìyá yìí ló ń lo oògùn àfọ̀ṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn gbogbo àwọn tẹ̀ ń rí wọ̀nyí èpè àfọ̀ṣẹ́ bí a bá ti ní ó yá mú wá má yẹ̀wù ni má yẹ̀wù lọ́nà. ó yóò tóbi ẹni tí ó bá tóun náà bá ta mọ́ra díẹ̀ ló máa mọ ohun tó ń ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n ìyá yìí ó ti kọjá lọ wọ́n wà gbé nọ́mbà ẹ̀wọ̀n òkúri náà ìyá yìí lábẹ́ ẹrù àwọn èèyàn ẹrù gbogbo àwọn èèyàn àwọn tó ń tàrẹ sí àwọn olóróró ń ṣe rí àwọn ìyá òní rẹ̀ ẹ gbàgbọ́ ṣé owó owó kan tó lọ ó lò ògùn ó lò ògùn. orúkọ mi ni Raflat Ṣẹ́tàn látàdígbẹ̀ ẹni tó dóhùn mọ́lé màmá yẹn ó wà níbí báyìí ó ní wọ́n kọ́lé pé kò ń ṣe ìyá wọn ló nílé ẹni tó dóhùn mọ́lé màmá yẹn bá dé station kó pàdé ní àwọn ìyẹ̀wò pé àwọn ló ní ẹni tó dóhùn mọ́ mú adélé yẹn ó wà níbí báyìí ó ní bàbá yẹn ló nílé. mo bọ̀ ohun tí a máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀bá bí mo bá lọ́wọ́ ẹni sùúrù ṣe rí láti lè jẹ́ kí gbogbo nǹkan kó lọ létòlétò bóyá lóòótọ́ ní àkọlé bóyá máa gbẹ́lẹ́gà láti fi sọ owó orí bóyá kọ̀ọ̀kan bá bá ti kú ní bíbélì gbogbo à ń lọ sí police station bàbá adébẹ̀ àwọn àfi ọwọ́ ọ̀dọ́ba kí ìyàwó lọ ṣẹlẹ̀ bí màá ṣe sanwó rẹ̀ o bí màá ṣe sanwó rẹ̀ o ìṣòro máa ń bí. kò lè jáwọ́ lọ́pàá tún fi ilẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ó ṣe lè gbé ọ́n fi ilẹ̀ màmá tó bá máa ń ọmọ náà wọ́n ta ayọ̀ ọmọ wọn náà tó ń ṣe nìyẹn. ọmọ tó ń ṣiṣẹ́ owó tó máa ń pa nìyẹn. kéjì náà gbé yàrá mi jáde kéjì ọ̀tọ̀lù kéjì yìí. Anitọ́lọ́pàá bá mọ̀ wọ́n bàbá wọn. Ọ̀dọ́dẹ́wẹ̀
ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV. Ìgbádùn yín ló jẹ wá lógún.